Àlọ́ o. Àlọ́ o. Lọ́jọ́ kan báyìí. Ní ìlú tí a ń pè ní Ìgùnṣì ní tòsí Ọ̀rẹ̀, ọkùnrin kan wà tí a ń pè orúkọ rẹ̀ ní Ishola. Ishola jẹ́ ọmọ Akínlàmí, ó sì jẹ́ ọlọ́dẹ. Bàbá rẹ̀ ò sí mọ́, ṣùgbọ́n pé bàbá rẹ̀ tó ṣe aláìsí, ó kọ́ Ishola bọ́n ṣe ń ṣọdẹ. Ishola a máa ta ọfà, wọ́n ń pè ní Ishola ọlọ́fà, what we call the archer. Lákòótán, ká má fọ̀rọ̀ gùn, Ishola jẹ́ ọlọ́yàyà, ó jẹ́ aláàánú, ìsì mọ́ fi nǹkan rẹ̀ tọrẹ. Ó wá ń ṣọ̀rẹ́ pẹ̀lú kábíyèsí ìlú náà. Kábíyèsí ìlú orúkọ rẹ̀ á máa jẹ́ Ọba Adémọ́lá. Ọba Adémọ́lá ní ọmọ mẹ́ta, Adétúnjí, Adéṣọlá, àtọmọ́ṣaléwá. Ṣùgbọ́n ibẹ̀ ẹ̀fìyẹn síbẹ̀ kan náà. Ishola wá ní àléébù kan lára o, kókó náà ń pè. Kókó ibi orí rẹ̀ ló wà. Bó ṣe níwà tó, torí pé ní kókó yìí, àwọn èèyàn ò fẹ́ràn rẹ̀. Tó bá fún wọn ní nǹkan, wọ́n ní ó ṣe Ishola ní kókó. Ó wá lọ́rẹ̀ẹ́ méjì, Tádé àtàlàní. Ọlọ́dẹ làwọn náà. Ṣùgbọ́n tó bá gbé wọn sórí wọn, Ishola ò ń ṣe ẹgbẹ́ wọn. Ishola bá fún wọn lẹ́ran, ó fún wọn ní erinmi, wọn ò ní kankan fún Ishola padà o. Ṣùgbọ́n Ishola ń ṣe tiẹ̀, a máa bùn kábíyèsí náà lẹ́ran. Ó wá dijọ́ kan Ishola wá ń ṣọdẹ lọ. Ó ti jókòó lọ́jọ́ yìí, ọwọ́ òdẹ ló bá forin ẹnu. Ẹ mọ̀ sọ pé bàbá ọdẹ, onírìnrìndà. Ẹ wò gbójú ọdẹ, ẹ wò gbójú ọdẹ tó fẹ́ pẹran jẹ, ṣùgbọ́n kò rẹ́ran. Ṣámọ̀tẹ́kùn wá, rárá, ṣámọ̀tẹ́kùn wá. Àyà tàbí àṣà, àbẹ́rin mi kọjá. Kí ni bàbá ó jẹ? Bàbá ọdẹ kọ́lọ̀ ń jọ̀wọ́ ó dẹ, kọ́lọ̀ ń jọ̀wọ́ ó dẹ, kọ́lọ̀ ń jọ̀wọ́ ó dẹ. Ó kọrin títí ọwọ́ ò máa dẹ̀. Ṣùgbọ́n nígbà tó wá ṣe ó kù díẹ̀ kó máa lọlé, bó ṣe rí ẹyẹ ńlá tó ń bọ̀ nìyẹn. Wọ́n pẹ̀lú orúkọ ẹyẹ náà ní ẹyẹ akọ̀wé, the secretary board. Bẹ́ẹ̀ náà ṣe ń fò bọ̀ gìjà. Ishola ti gbé ìbọn àti ọfà ó fẹ́ yìn. Ni ẹyẹ wọn fi gbé dákun, èmi nìkan bàbá mi bì, oúnjẹ ni mò ń wá lọ, èmi nìkan ìyá mi bí, dákun mọ́ pa mí. Ishola jẹ́ lójú àánú ní Ishola, ó ti fi sílẹ̀. Ó wá ní tó bá ti nílò ìrànlọ́wọ́ kó pé òun, bá ti kọrin ìjálá tó ń kọrin, òun ó wà. Bíbẹ̀ ń ṣe lọ́nu. Ṣé wá rí àwọn ọmọ kábíyèsí tá à ń pè ní Adétúnjí, Adéṣọlá, àtọmọ́ṣaléwá, wọ́n jẹ́ ọmọ tí ó máa ń ṣe ìjọ̀gbọ̀n. Ṣùgbọ́n ṣé wọ́n pé Adétúnjí tó jẹ́ àkọ́bí tó yára ẹ̀ mọ́ ọmọ ọdún 16 ni. Ìtó tẹ̀lé ọmọ ọdún 14, ọmọṣaléwá ọmọ ọdún 10. Ó wá bí ọtọ́ ọmọṣaléwá pọ̀ ọmọ ọdún 10 tó ń ṣe ọjọ́ ìbí. Ẹ̀gbọ́n tó fẹ́ ṣayẹyẹ fún. Lẹ́yìn ìpìlẹ̀ kábíyèsí, ibì kan àtọ́ ń pè ní ilé àwọn ọ̀bọ. Ilé kọ́ lóòótọ́ bí igbó ọ̀bọ ni. Wọn ò kì í fẹ́ kọ́ máa ń ké lọ síbẹ̀. Kábíyèsí fi ọkùnrin kan síbẹ̀ tí ó mọ aṣọ. Ṣùgbọ́n àwọn ọmọ yìí wọ́n lọ gbọ́n àrékérekè, wọ́n rán níṣẹ́ tó fi ráyè lọ. Wọ́n wá bọ́ sínú igbó yìí. Tó ṣe ń lọ, àwọn ọ̀bọ yẹn jáde sí wọn. Ẹ mọ̀ sọ pé wù. Alárékérekè, ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ọmọọba, ṣẹ́yìn ó ṣeré ọwọ́. Ìkan di méjì di mẹ́rin di mẹ́jọ. Ó yá alárékérekè, ẹ ṣeun. Bó ṣe ń kọrin náà ọ̀bọ yẹn ń pọ̀ sí. Àwọn ọmọ ìwọ̀n abẹ́ sí tẹ̀lé wọn ní kọ̀ọ̀kan. Kátó fọ̀, wọ́n ti sọnù. Nígbà tí ilẹ̀ ó fi ṣú, Adétúnjí àti Adéṣọlá nìkan ló ríra wọn. Ọmọṣaléwá ti sọnù. Ìbànújẹ́ dé ààfin, olórí fò ṣánlẹ̀. Bó lọmọ ṣe máa ń kó láàfin. Ta ló ní kẹ́ ẹ lọ síbẹ̀? Ká má fọ̀rọ̀ gan bá ní kí gbogbo wọn lọ́dẹ kó máa bọ̀, kán wá gbà wọn. Ṣùgbọ́n ṣe hàn pé Ishola ní kókó ni. Nígbà tí wọ́n lọ polongo lọ́sẹ̀ àgbẹ̀kan wá, Ishola ò níyàwó, kò lọ́mọ, kò réyàn sọ fún. Nígbà táwọn Tádé àtàlàní dé ààfin, kábíyèsí Ishola ń tọ́ wọ́n ló ti lọ ọkọ dẹ̀. Wọ́n ṣe wá dá lọ, wọ́n lọ ń wọ́ ọmọṣaléwá nìyẹn. Wọ́n wá títí wọn ò rí. Ishola wá lọ sóko ọdẹ níjọ́ kejì tiẹ̀, ó lọ títí náà kò rẹ́ràn. Ó wá akọrin tó máa ń kọrin, bó ṣe kọrin yẹn bẹ́ẹ̀ làkọ̀wé dé. Ó ní akọ̀wé ní kó ká lọ. Wọ́n bá ń lọ, bàtà ń lọ, wọ́n pa erin mi lókun, wọ́n tọ́jú rẹ̀. Nígbà tó fi dalẹ́, wọ́n ṣe débi tí àwọn ọ̀bọ pọ̀ sí nìyẹn. Wọ́n bá wọn tí wọ́n ti di ọmọṣaléwá síbẹ̀, wọ́n fẹ́ fi ṣe ọdún.
níbẹ̀ ni akọ̀wé tí wàá bẹ̀rẹ̀ orin pé ẹ mọ̀ sọ pé ṣẹ̀kẹ̀rẹ̀ 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 ọmọ ṣàlẹ̀ wá ọmọ ṣàlẹ̀ wá obìnrin ọmọ ọba tó kù láàfin lọ́jọ́ ìbí rẹ̀ inú ọba ti bàjẹ́ o Ìṣọ̀lá ọlọ́fà ti dé Ìṣọ̀lá ọlọ́fà ti dé Ìṣọ̀lá dẹ̀ àṣà Ìṣọ̀lá fagbára ẹ̀ hàn ó yá ṣẹ̀kẹ̀rẹ̀ 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 ṣẹ̀kẹ̀rẹ̀. nígbà tí Ìṣọ̀lá gbọ́ ló dà fún nígbà tí Ìṣọ̀lá gbọ́ rìn bó ṣe mú bọ̀ nìyẹn ó ta sọ́tún ó ta sósì àwọn ọ̀bọ bá sá wọ́n ṣe gbọ́mọ ṣàlẹ̀ wá nìyẹn ló bá di ilé ṣùgbọ́n ti rẹ̀ lẹ́yìn ọjọ́ karùn-ún ni Ìṣọ̀lá wá fún ní oúnjẹ láti jẹ oúnjẹ àdídùn kan tó máa lọ wọ́n wá bẹ̀rẹ̀ sí lọ náà nígbà tó kù díẹ̀ kan dé ààfin ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ìfẹ́ sáré fi hàn ká tó máa lọ ìṣẹ̀lẹ̀ yìí ó bà á lẹ́rù torí pé Ìṣọ̀lá tán ti ń lọ lélẹ̀ tán ti ń lọ lélẹ̀ tán ti ń lọ lélẹ̀ nígbà tó wá fẹ́ dé ààfin ṣé mọ̀ pé mo sọ wípé Ìṣọ̀lá ní kinní kan tó ń pè ní kọ̀bù ìyẹn kòkó akọ̀wé wa ní pé ẹ ṣé o mo ti fẹ́ máa lọ ní tèmi mo kí tó máa lọ o díẹ̀ ní sí nǹkan kan fún ọ ó wá lọ gìjà tí ó padà báyìí ṣe ló fi ẹnu sọ kókó Ìṣọ̀lá ló bá fa kókó mu o ló bá fa kókó mu o Ìṣọ̀lá bá di arẹwà ọkùnrin làǹtìlanti. akọ̀wé bá lọ tiẹ̀ náà bá lọ sáàfin bó ṣe dábẹ́ lọ́kàn yẹn tí lọ́kàn ọba fò sókè náà máa ń sọ pé náà ń kọrin pé Ìṣọ̀lá ọlọ́fà ẹni ó ti dé ó ti dé Ìṣọ̀lá ọlọ́fà Ìṣọ̀lá ọlọ́fà Ìṣọ̀lá ògbójú ọdẹ Ìṣọ̀lá gbọ́ ọmọ ọba dé ó yá Ìṣọ̀lá ọlọ́fà ẹ ṣeun inú ọba dùn ká mọ́ fọ̀rọ̀ ọjọ́ tí ń lọ náà bá ní Ìṣọ̀lá ọ̀ṣẹ̀ yìí tán àwọn obìnrin ti tò pé èmi ní ìfẹ́ ó ti fáìn sí báyìí ó ti rẹwà sí èmi ní ìfẹ́ ọba ní ká má wulẹ̀ ṣe làágùn pé òun láàbúrò kan tó pè ní ojú ọlá pé ló bá fún Ìṣọ̀lá lójú ọlá pé láti fi ṣaya ṣẹwárí Àlàní àti Tádé wọ́n fi wọ́n sí túbú pé wọ́n parọ́ fọ́ba ṣùgbọ́n o Ìṣọ̀lá jálàánú ó ní kábíyèsí tí n bá wá níjọ́ òní ní pàdé akọ̀wé àìwá mi ló yẹ kí n pàdé akọ̀wé ẹ bá ń fi wọ́n lẹ̀kan máa lọ bó ṣe tú wọ́n lẹ̀ nìyẹn Ìṣọ̀lá wá bọ́kùnrin ó bóbìnrin àtòjú ọlá pé Ìṣọ̀lá ọlọ́fà Ìṣọ̀lá ògbójú ọdẹ Ìṣọ̀lá àdùnbárìn Ìṣọ̀lá ọlọ́fà